Hello sir, ẹ káàsán sir. Ẹ káàsán o. Ẹ̀sà ẹjọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ yìí. Ẹ béèrè òfàjà. Ẹjọ́ sà kí ni ìyàtọ̀ láàrin aṣẹ́wó àtolóṣó? Question tó ilẹ̀ béèrè yìí o. Aṣẹ́wó ni àwọn tó máa ń gbàgbà sí hòtẹ́ẹ̀lì. Ok. Ọ̀pọ̀lọpọ̀ wọn àgbàlagbà ló máa ń jẹ́, èmi máa ń lọ́mọ lọ́wọ́. Àwọn ló máa ń gba àsíkọ̀rọ̀ tó fẹ́ bá aṣẹ́wó lò pọ̀ wàá lọ bẹ̀. A ní kó o dúró kó nǹkan mọ̀ wọlé yẹn tán, á dẹ̀ wọlé, á jáde. Ẹ má bínú sà, ẹ̀yin náà máa mọ̀ pé wọ́n máa ń fọmọ lọ́mọ àìrí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń taṣẹ́wó àgbàlagbà ló pọ̀ ń bẹ̀. Ní ló fi jẹ́ pé wọ́n pẹ̀lú aṣẹ́wó àwọn máa ń gba yàrá ni àti tó ń gbàgà sí yàrá lóòtẹ́ẹ̀lì. Olóṣó làwọn ọmọ wẹrẹ ẹ̀sìn àwọn ọmọ 18, 19, 20, 25 gangan yẹn àwọn yẹn lè wà ní ọmọ skul olè wà ní ẹ̀ tó ń kọ́ṣẹ́ àwọn yẹn gangan lólóṣó àwọn lè máa rí ní club àwọn lè máa rí àwọn sport tí wọ́n á wọṣọ pépépépé tí wọ́n á máa dúró dọkùnrin lẹ́gbẹ̀ẹ́ títì àwọn olóṣó nínú àwọn olóṣó yẹn àwọn ọmọ wẹrẹ ló pọ̀ jù ń bẹ̀ sábà ságbàlagbà bẹ̀ ìyàtọ̀ àwọn àti aṣẹ́wó nìyẹn ṣùgbọ́n gàgbára ta gbogbo ẹ̀ olórí gbogbo ẹ̀ gan ni hookup gan ni ó ti wá di master and self because hookup ti go international. Ẹ ní ìdí kan lọ dúró sẹ́gbẹ̀ẹ́ títí ẹ ní ìjọba àlà orí íńtánẹ́ẹ̀tì lẹ ti máa bára yín sọ̀rọ̀ orí dẹ́sà ti ní wàá gba nọ́mbà ẹ̀ẹ́dẹ̀ pàdé níbì kan àwọn ti go nuclear àwọn ni hookup ní ọ̀gá aṣẹ́wó àtolóṣó ní ìsìn.